mà ṣe o, Aara sán pa ààfin kan tó jẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì. Inú ọ̀fọ̀ àti ìbànújẹ́ ni àwọn ẹbí, ará, olólùfẹ́ àtàwọn ọmọ ìjọ kátólíìkì ẹkùn ìpínlẹ̀ Benue wà báyìí gẹ́gẹ́ bí àrá ńlá kan tó sán lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹwàá ọdún yìí ṣe mú ọkùnrin ààfin kan lọ. Rẹ́fúrẹ́ndì Fada Fastinus Okengo Gundu tí í ṣe pásítọ̀ níjọ kátólíìkì kan nípínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ ṣojú wọn ṣe wí, ọ̀kánkán ibi tí àrá ti sán pa ọkùnrin yìí náà ló kú sí ní ṣọ́ọ̀ṣì rẹ̀ tó wà ní Jota Mbatrem lágbègbè Mbayege níjọba ìbílẹ̀ Nkum nípínlẹ̀ náà. Aga Linus tí í ṣe ọ̀kan lára àwọn tọ́rọ̀ náà ṣojú rẹ̀ kọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ báyìí pé àrá sán ó sì pa pásítọ̀ àgbà agbègbè Jota níjọba ìbílẹ̀ Nkum, Rẹ́fúrẹ́ndì Fada Gundu, kí ẹ̀mí yín kó sùn re. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ, ọ̀rẹ́, ará, olólùfẹ́ títí mọ́ ọ̀gbẹ́ni Olikita Ekani tí í ṣe olùdámọ̀ràn lórí ètò ìròyìn fún gómìnà àná nípínlẹ̀ náà, ìyẹn Samuel Ortom, náà kọ ọ̀rọ̀ ìbánidárò sójú òpó Facebook wọn. Bẹ́ẹ̀ ni gbogbo wọn sọ ọ̀rọ̀ rere nípa olóògbé àti bí ikú rẹ̀ ṣe bá wọn lójijì tó sì dùn wọ́n wọnú eegun. Wọ́n gbàdúrà pé kí Ọlọ́run fún olóògbé ní ìsinmi. Olóògbé yìí ní pásítọ̀ àgbà ìjọ St. Joseph Catholic Church Jota níjọba ìbílẹ̀ Ukum nípínlẹ̀ Benue nígbà ayé rẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.